أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا بدلوا تبديلا. ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء يتوب عليهم إن الله كان غفورا رحيما. صدق الله العظيم. gbọ́dọ̀ tóbi dáadáa alájà ni mo ẹ̀yin gbọ́dọ̀ tóbi nìkan fúnra yín jàre. mo sọ lẹ́ẹ̀kan mo ní gbogbo ohun tá a bá ń ṣe láàyè yìí mí ń kírọ́ àtinúwọ́dọ̀ á. àlékún kí àtìgẹ́lẹ́ a fi ń wá fún bàbá wa alájí wa Adams Ọládìméjì àti yàrá mistura ọlọ́run dákun kó jọ kó bá wa pa wọ́n pọ̀ kẹ́. Àmín. kó bá wa fi kí anabuwa Muhammad kó bá wa fi kẹ́ wọn. Sallallahu alayhi wa wala sallam. yanabu Muhammad níwájú ọlọ́run. Àmín. ọlọ́run wọlé agbá àràfíkà kan tá a fà yí kéénú alukur'an wa kana Allahu ghafuran rahima. gbogbo ibi tí ó lè wù kí wọ́n ṣe é kó kù sí ọlọ́run dákun ṣàbá àmójúkò ń bẹ̀ wọlé àfi anabu Muhammad níwájú ọlọ́run.